àbíyè bẹ́ẹ̀ lọ́lọ́run á ṣe é. Amin ya Allah. Amin. Amin. Má sọ̀rọ̀ sókè pé ilé bàbá mi àti ilé màmá mi. Má sọ̀rọ̀ sókè ọmọ gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè. Ilé àwọn òbí ẹ̀ ló wà kí ló wá ṣe ń bí. Torí ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ dàlẹ́ mi. Wọ́n ti fà á yẹ lọ́wọ́. My food kebab. Hospitality on zombie, hospitality. Hospitality on zombie. Hospitality on zombie. Hospitality. Kúdírát ti sọ fún mi. Ilé ẹ̀sọ́ bá rí ọkọ òun lọ́jọ́ tòní. Ọlọ́run máa ń sọ̀tù ní ọkọ ọmọ. Ṣé ìwà ẹni gbọ́n ló ń sọ ní bẹ́ẹ̀ wọ́n? Wọ́n ní ìwúra ti ẹ̀kọ́ ló máa fán ìjẹ́ ẹ̀sùn rẹ̀ bẹ́ẹ̀. Ó tún wá sọ wípé ọkọ òun. Ó ló wà physically fit. Ó ló wà financially fit. Ó ló tún wà spiritually fit. Ó ní gbogbo ẹ̀ ni mo máa tẹ́sì. Ìjọba mi kọrin kan. Orin sí Ọlọ́run ọba àwọn ọba. Ó ti ṣe èèyàn. Àmọ́ bí wọ́n ṣe èèyàn, wọ́n ti ṣe ẹ̀wọ̀n ní ọ̀tá mi kò ì tó. Ilé tún fẹ́ ẹni rí pé Kúdírát ò parọ́ ẹni ọgbẹ́ ò ní kan. Ó tún sọ pé ó wà financially buoyant. Ìjọ denomination mélòó ló wà ní Nàìjíríà? Mẹ́jọ bá mi yọ síta. Ẹ ló ṣe wá bá. Left. Hey, ó yá left. Ẹ̀yọ̀ rẹ̀ yẹ̀ lọ ṣe. Ó yá left. Left. Ó yá left.
ó yá dúpẹ́ lọ́wọ́ wọn sọ fún ọ pé wọ́n ṣe é. Obrigados. Gracias. ọkọ ìyàwó dúpẹ́ lẹ̀. ọkọ ìyàwó níwájú Ọlọ́run àti iwájú gbogbo ẹbí Rahim mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè ṣé mọ́mì àti dádì nílé Rahim ń bí ṣé àwọn ni wọ́n fọ̀ sí ẹ ṣáwọn ni wọ́n kàn nípa fún ẹ wípé kó o wá fẹ́ Kudirat Adéjọkẹ́. Sọ̀rọ̀ sókè. wọn kàn nípa ìwọ ló ń wù ẹ́ tó o fẹ́ fẹ́ nítorí náà mo béèrè mo ní ṣé o bẹ̀bẹ̀ fẹ́ Kudirat Adéjọkẹ́ ọmọ Rahim àbó o bẹ̀bẹ̀ fẹ́. Mo bẹ̀bẹ̀ torí tolúwa. Olóhùn bẹ̀bẹ̀ torí tolúwa. mo ní ṣé o lọ́ọ̀fù ẹ̀ àbó o lọ́ọ̀fù ẹ̀. She's delicious. ó túbọ̀ òyìnbó qualify ẹ̀ torí náà Abdulhafiz mo ní jẹ́jẹ́ lájókòó tó ń bẹ́ẹ̀ yìí o jẹ́jẹ́ lájókòó jẹ́jẹ́ lájókòó tó ń bẹ́ẹ̀ yìí o tó ń bẹ̀bẹ̀ tó ń dọ̀bálẹ̀ fẹ́ bí wa tó ń bẹ̀bẹ̀ tó ń dọ̀bálẹ̀ nílé wa Abdulhafiz kò gbọ́dọ̀ yá kò ní kó kẹ́rù kó mí àlọ́ jẹ́jẹ́ lájókòó jẹ́jẹ́ lájókòó tó ń bẹ̀bẹ̀ Adéjọkẹ́ dàbẹ̀ fẹ́ o dàbẹ̀ fẹ́ Kudirat dàbẹ̀ fẹ́ o dàbẹ̀ fẹ́. ó bẹ̀bẹ̀ fẹ́ Adéjọkẹ́ lónìí ò ní bẹ̀bẹ̀ dá padà o kò ní dòkú mọ́ ẹ lọ́wọ́ o bẹ́ẹ̀ ló ṣe máa rí láháúlá wàlàkùátá. ó yá.
ó yá mọ́mí àti dáàdì ẹ̀yẹ tẹ ọwọ́ yín bí ẹni tó fẹ́ gba nǹkan ó yá sọ wípé dáàdì ẹ gbà mọ́mí ẹ gbà láti òní lọ mi ò jẹ́ Kudirat Adéjọkẹ́ Rahim mọ́ yàrá mi tó wà ní àgbàlá yín ẹ lọ gbé rent torí mi ò ní dálé moṣú mi ò ní kú mọ́kọ lórí ọkọ ò ní kú mọ́ mi lórí mi ò ní tún ìgbéyàwó yìí ṣe orúkọ mi tuntun a máa jẹ́ Mrs. Kudirat Adéjọkẹ́ Amokomowo ó yá dá padà fún wọn. Ẹgbà nǹkan yín agbára yìí mi ó ti lọ́kọ̀. Ó yá mọ́mí ẹ gbà kẹ́ ẹ dìde ẹ bá mi dá ní orí ẹ bá mi fẹ́lẹ̀. Ẹ sọ wípé if you see my mama.